àìmọye orin mi tí Currency mọ kọnu rẹ́kọ̀dù jù. ẹ jẹ́ àjọ sáré gbọ́ nǹkan tí ẹnì tún sọ nípa ọ̀rọ̀ Alhaji Taye Currency. àìmọye orin mi tí Currency mọ kọnu rẹ́kọ̀dù jù. ok mo ṣe rẹ́kọ̀dù kan. eré ló lè sá òrìṣà tí Ṣàngó lè na eré ló lè sá National Union yìí ó ti di ìrọ̀rùn kọ́lọ́ fọ̀rùn kí àwọn Alhaji Taofeek Fẹ́lẹ́ àwọn ni mo forí yẹn kí àwọn náà ni Currency náà forí yẹn kí. Currency ò gbọ́sẹ̀ yẹn because ìjọ tí mo lọ́ǹsì ẹ̀ gangan Currency lájọ lọ́ǹsì ìjọ yẹn náà ló gbó. inú ìjọ yẹn náà ni ẹ̀ẹ́dẹ̀jọ́ à ń bẹ̀yìn ní ẹ̀ẹ́dẹ̀jọ́ gbogbo èèyàn tí o fẹ́ kí n dòdùn pẹ́ ẹ̀ẹ́dẹ̀jọ́ o gbogbo ẹ̀yin kẹ́ni mọ̀mọ́ ní ẹ̀ẹ́dẹ̀jọ́. odi méjì bá inú ẹ̀ náà ni kò sẹ́ni tó dẹ̀ lè farawé wà láìsára wa. ẹ jọ nǹkan tẹ́ni sọ yìí ẹ̀yin tẹ́ bá máa ń gbọ́ Fuji music dáadáa tẹ́ ẹ̀ dẹ̀ dá àwọn Fuji mọ̀ tó rẹ́ni náà èmi ò mọ̀ wọ́n mi dẹ̀ morúkọ wọn ṣùgbọ́n mo ṣe ń gbọ́ ìpẹ̀lú bọ́n ṣe ń sọ̀rọ̀ yẹn yẹn á ti mọ̀ pé òun Fuji ni wọ́n pò tọ́nà máa kọ Fuji music ẹni tó bá morúkọ wọn ẹjọ́ tó rọ́lọ́ ìbára darúkọ wọn comment section káàtẹ̀ kọ́kọ́ morúkọ wọn náà káwá bẹ̀ wá wípé àwa tá a bá morúkọ onífújì àbí olórin tó wà lókè tó ń sọ̀rọ̀ tá a wá ṣúọ̀ pé lóòótọ́ ẹni orin tó ń sọ yìí tán kọ fún wa tá a gbọ́ yìí àwọn náà kọ́ lóòótọ́ ká kọ́kọ́ confirm yẹn náà ṣùgbọ́n lẹ́yìn yẹn àbí gbogbo nǹkan tí àwọn pípì yẹn ń sọ nípa ọ̀rọ̀ Alhaji Taye Currency àbóòtọ́ ọ̀rọ̀ ni wípé wọ́n kọrin mi wọ́n ṣe gbà mí wọ́n ṣe kinní kan mi oríṣiríṣi nǹkan tá à ń gbọ́ well a lè tí ì sọ pé bẹ́ẹ̀ ló ṣe rí àbí bẹ́ẹ̀ kọ́ torí pé even kò rí bẹ́ẹ̀ gan ìwọ̀nba ni tiwọn bẹ̀ kò sí nǹkan tó kàn tẹ́ everybody bẹ́ẹ̀ àárín ara wọn nìyẹn kájọ lọ́ máa yanjú ẹ̀ ṣùgbọ́n nǹkan tó kàn dàbí ẹni pé ó máa fẹ́ dàbí ẹni pé ó kù díẹ̀ káàtó bẹ́ẹ̀ ni pé most àwọn tó ń jẹ́ fans àwa náà ìbí náà tí mo ń sọ rárá fans Alhaji Taye Currency náà nìyí torí èmi náà máa ń gbọ́ Fuji náà díẹ̀ ṣùgbọ́n tó bá jẹ́ pé gbogbo nǹkan táwọn máa yìí ń sọ yìí pé wọ́n kọ orin mi náà yọ inú rẹ́kọ̀dì mi náà ti mú orin tó dẹ́rìí bẹ́ẹ̀ tán dẹ́rìí pé rẹ́kọ̀dì ó wà nínú rẹ́kọ̀dì tẹ̀ nìkan lóòótọ́ àwa náà tá a tún jẹ́ fáǹsì Alhaji Taye Currency tí àwa ń dispute àbí à ń ṣe wrong response because wrong response la máa pè é tó bá ti lè jẹ́ pé gbogbo nǹkan táwọn ẹni ń sọ yìí ó rí bẹ́ẹ̀ lóòótọ́ o a jẹ́ pé èsì tá à ń fún Àgbàlẹ̀tù lórí interview tán ṣe fún ẹ̀ tán ṣe interview fún last time mi ò mọ ẹ̀ tán ṣe bọ̀ wá kàn gbọ́ oríṣiríṣi àṣàrò oríṣiríṣi lórí social network tí wọ́n di argument àdẹ̀gbò voice kan tàlàjì àmì tí Àgbàlẹ̀tù play tí lára àwọn tí àwọn náà jẹ́ fans Alhaji Taye Currency náà bẹ̀rẹ̀ sí kò jọ threatening kò jọ ìpè kò jọ kan pé kán má ṣe interview in tí àwọn yẹn sọ bí ìgbà téèyàn kàn sọ̀rọ̀ sápò ara ẹ̀ ni yes that's just the fact because ẹni tó bá establish we call something establishment that is investment ẹni tó lọ gbé investment tiẹ̀ kalẹ̀ tó ń ṣe àbí establishment àti platform tiẹ̀ tó fi ń operate tí yóò dẹ̀ ṣe lọ́nà tí yóò lòdì sófin láàyè ara tiẹ̀ personally èèyàn kò lè sọ pé kó má ṣe bẹ́ẹ̀ ó dàbí gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ sọ̀rọ̀ yẹn náà òun kálukú yẹn ló máa níṣẹ́ kan àbí míì tẹ́ ẹ̀ ń ṣe bóyá olórin ilẹ̀ yín náà o for example ṣe kẹ́nìkan máa ní òun láìkí orin tẹ́ ẹ̀ ń kọ yẹn torí náà ẹ gbọ́dọ̀ tó speaker àwọn gbọ́dọ̀ rí yín kẹ́ ẹ kọ òun gbọ́dọ̀ rí yín kẹ́ ẹ tó speaker kẹ́ ẹ kọrin mọ́ ní orí stage àbí kẹ́ ẹ ṣẹ́ ní record jáde mọ́ ṣé ẹ pẹ́ máa wò bẹ́ẹ̀ ni kórìí ẹ̀ ti dàrú because ẹ lọ gbowó record lọ́wọ́ ẹ gbowó pẹ́ fẹ́ lọ studio lọ́wọ́ ẹ̀yin àti ilé òpá yín pọ̀ kì í ṣe òun ló ra irinṣẹ́ fún yín so ẹ mọ̀ pé ẹ̀kan máa wò bẹ́ẹ̀ ni pé orí òǹtọ̀ ti dàrú irú ẹ̀ lọ̀rọ̀ tẹ́yìn náà sọ yẹn pé Àgbàlẹ̀tù gbọ́dọ̀ interview ẹnìkan you can never stop anything doing his work so ọ̀rọ̀ yẹn ò correct rárá so èmi ò bá ròyìn pé tó bá jẹ́ pé lóòótọ́ lẹ nífẹ̀ẹ́ ẹ̀yin tẹ́ jẹ́ fans yẹn lóòótọ́ pé ẹ nífẹ̀ẹ́ Alhaji Taye Currency pé ẹ lóyà gan sí wọn ẹ bá lọ speak wọn kẹ́ ẹ close mọ́ wọn kẹ́ ẹ bá wọn sọ̀rọ̀ kẹ́yìn náà béèrè oríṣiríṣi ọ̀rọ̀ ìkan la tún gbọ́ yín sí tẹ́ni jáde ń sìn tó ní orin òun náà kọ tó ẹni yẹn dẹ̀ kọrin yẹn adẹ̀ gbọ́ orin yẹn sétí nǹkan tó wá fọ́ni ni pé orin yẹn mi kankan gbọ́ nínú orin Alhaji Taye Currency lórí máa ń gbórí wọn náà díẹ̀díẹ̀ mo gbọ́ orin yẹn gangan bẹ̀ tán ti sọ pé ẹ̀ẹ́dẹ̀jọ́ ẹ̀bẹ̀ lámbẹ̀yìn o ẹ̀ẹ́dẹ̀jọ́ mo gbórin yẹn wọ́n kọ́ lábọ̀ wọ́n ní wọ́n tó máa wà láì fún gbàmí náà tó máa ń ṣe náà wọ́n máa tún kọrin yẹn náà mo wá wò pé àbóòtọ́ ọ̀rọ̀ ni ẹni sọ nítorí yẹn gan ló múùvè mi jù ìtẹ́ni sọ yìí sìn tóun sọ pé òun ṣe tíráàkì mẹ́ta kan wà nù ábọ̀mù òun kan tó kọ tíráàkì mẹ́tẹ̀ẹ̀ta yẹn
ipò ń sọ pé iṣẹ́ union yìí ó ti di ìrọ̀rùn báyìí kíní kan mo gbórin yẹn tí Alhaji Taye Currency kọ àti ibi tí wọ́n sọ pé ẹ̀ẹ́dẹ̀jọ́ à ń bẹ̀ yín torí Ọlọ́run ẹ̀ẹ́dẹ̀jọ́ mo gbọ́ kọ́kọ́ yẹn náà tó bá jẹ́ pé ẹni lólórin tán lọ́kọ̀ yìí lóòótọ́ ẹ̀yin fans wọn tẹ́ wá ń ṣépè àbí tẹ́ ń threaten àbí tẹ́ ń sọ̀rọ̀ àbí tẹ́ ń disturb Àgbàlẹ̀tù ṣe rí pé ẹ̀ ń láti apologize fún Àgbàlẹ̀tù ó lè má jẹ́ openly but you have to just apologize to him that kán má bínú ọ̀rọ̀ tí bóyá bí ó ṣe tayé lára lẹ ṣe gbọ́dọ̀ yẹn kalẹ̀ then kẹ́ẹ̀dẹ̀ promise wọn pé yìí náà máa ṣàtúnṣe àtúnṣe náà lẹ́dẹ̀ máa ṣe ni pé ẹ̀ láti speak Alhaji pàtàkì ọ̀rọ̀ ọbẹ̀ nìyẹn ẹ lọ rí Alhaji Taye Currency kí wọ́n ṣe àwọn àtúnṣe láwọn area tí àwọn èèyàn mẹ́nu bà gẹ́gẹ́ bí kùdìẹ̀kudìẹ̀ yìí ẹ ti gẹ́tẹ̀ bẹ́ẹ̀ sí kò sẹ́ni náà tó yẹ pé kò ní fọkọ̀p lọ́wọ́ kò sẹ́ni tó náà tó yẹ pé bóyá kò ní ó kù díẹ̀ káàtó lọ́wọ́ normal èèyàn gan lè máa wà míì gbá míì téèyàn ní mọ̀ pé kò dáa gan pé àwọn ìlàṣẹ máa sọ pé aláyé kínní kò yẹ kó rí bẹ́ẹ̀ o tí ẹnu bá ti wá ń kóyàn jù àbáwọn èèyàn sọ bíi ẹnì kínní ẹnì kejì ẹnì kẹta àyàn wá mọ̀ pé ó dàbí nǹkan táwọn pípín sọ lóòótọ́ I have to adjust so èmi kàn fi pé nǹkan tó kàn tẹ ní láti ṣe nìyẹn kì í ṣe pé bóyá ẹni tó wá ń complain ẹ̀yin náà tẹ̀ ń sọ̀rọ̀ tẹ̀ ń complain yẹn tẹ̀yàn bá ṣe nǹkan tó dùn ẹ̀yin náà tàbí ó ń ṣe nǹkan tó pa yín lára ṣé ẹ̀ ní sọ̀rọ̀ kò sí ẹni tó máa fa abẹ́rẹ́ gún tí ò ní ṣe yé nà ó ẹ ti understand bẹ́ẹ̀ sí so tó ń bá ṣe nǹkan tí ò dá sẹ́nìkan àbẹ̀ nìkan wùwà tí ò tẹ́ àwọn kan lọ́rùn wọn á complain wọn á fẹ́ òun hàn náà ni kì í ṣe pé wọn á lọ sórí àyè aláyè àbí àdúgbò aládùúgbò àbí ọ̀dọ̀ ẹni ẹlẹ́ni ẹ wà lọ máa sọ pé kó stop nǹkan tó ń ṣe kó ṣe kíní kan lágbára àti sọ bẹ́ẹ̀ I'm sorry o ẹ̀yin tẹ́ sọ bẹ́ẹ̀ mi mọ bẹ́ẹ̀ ṣe tó mi mọ bẹ́ẹ̀ ṣe jẹ́ ṣùgbọ́n lágbára òfin ló lè stop èèyàn láti ṣe nǹkan téèyàn bá ṣe nǹkan tó ti yàtọ̀ sí ìlànà tófin bá filẹ̀ kì í ṣe pé iṣẹ́ tẹ́yìn ṣe personally nsìn ẹnìkan wá sọ pé òun ò láìkì irú iṣẹ́ tẹ́yìn ṣe yẹn má ṣe mọ́ ṣẹ́ni máa wò bí iṣẹ́ tẹ́yìn ṣe tẹ́yìn live ni ẹ ṣẹ́gun máa wò pé ó dà pé ènìyàn ò mọ ohun tó ń ṣe because irú èèyàn bẹ́ẹ̀ gan nídìí kéèyàn fún lésì ẹ̀yà kan tó bá mọ̀ pé kò mọ ohun tó ń sọ so ẹ máa filẹ̀ sáàyè ara ẹ̀ ni because irú nǹkan tí àwọn èèyàn sọ lọ́tún lọ́sì ẹnì kìíní sọ kejì sọ different people different talk ẹ ti understand bẹ́ẹ̀ ń sìn tó dẹ̀ ń jẹ́ bẹ́ẹ̀ ni pé ẹ̀dùn ọkàn ni so ẹ̀yin tẹ́ jẹ́ fans tẹ́ lóyà yẹn nǹkan tẹ́mi expect kẹ́ ẹ ṣe ni pé kẹ́ ẹ speak Alhaji lórí àwọn ọ̀rọ̀ táwọn ẹni sọ even tó bá ṣe é pè gan fún reconciliation